Olúwají ó ti yẹ ẹ jẹ́ ká lọ kẹ́ni tó ń ṣọjọ́ ìbí tòní. Ènìyàn pàtàkì ló jẹ́ láàrin àwọn ọmọ adáríhurun. Akọrin Mámà kan tèṣí òní lọ́jọ́ ìbí rẹ̀ olóríire. Lálẹ́ ni mò ń wí tójú Mọ̀nsúrù kékeré Àyìndé Mr. Díkò lọ. Gbogbo ọjọ́ 23 nínú oṣù karùn-ún lápò olóríire ọmọ tó ń ṣọjọ́ ìbí rẹ̀ sáyé. Ló fi yẹ ká máa bá ajó ká máa bá gbàlù lọ́wọ́ Elédùmarè ọba ògo. Ọba tí ń gbani tí ń dúró ti ní láìrò tẹ́lẹ̀. Bómi bá balẹ̀ omi a nípa ọ̀wàràjò balẹ̀ àtàṣàṣà. Ìgbà yìí lọ́lá kó o pẹ́ kó o gbó kó o pẹ́ lọ́kọ́rin kése òní mọ̀yà láyé tó wá ọmọ aráyé òsì ní paná fìtílà ògo rẹ. Ìwọ tó ṣọdún tèyí ni wàá ṣe tàmọ́dún lọ́lá wẹ́ẹ̀lù lókè. Torí apẹ́ bí ewé ẹ̀pẹ́ adára lẹ́wà bí òsìn ajé má pòǹgbẹ omi bí ewé rinrin. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn á pawọ́pọ̀ àwọn á gbé ẹrù gbà yìí lọ́lá náà dókè àgbà. Ó kárí ọmọ òpómúlérò máa jẹ́ alẹ́ kan. Òpó kájà kárọ̀yọ́ àbí ìbéṣu ọmọ nìní tí má ṣọ́ wọ mi. Òpó nìyín òpó lèmi. Ó kárí ọmọ aṣọ mi òrin kéènì ìbáfọ̀ lódò. Ó kárí ọmọ òwú làbágbìn a ọ̀gbìdẹ. Ọmọ òwú làbágbìn a ọ̀gbìnlẹ̀kẹ̀. Ilẹ̀kẹ̀ kì í bá ní dékòrò ọjọ́ abákú aṣọ ní bá ní lọ. Ọmọ ọ̀wọ́lọ́wọ́ ọ̀gá ọmọ ọ̀wọ́lọ́wọ́ ènìyàn. Ẹni tó bá léèyàn kò dùn kó rè pé kó lọ kú sí ilẹ̀. Ọmọ apárí fi dúró fìrókò ṣàgbéjì ara. Ọmọ àfẹnìyàn sọgbára kàkàkà. Ó kárí ọmọ ẹ̀sà ògún arẹ́yìn ọrùn gbéké sí ọyẹ́gbóògùn ọmọ kọ́ńdù lóníwọ. Ọmọ bí ò bá sáṣọ àbárí nǹkan ọmọ ẹlòmíràn bá bóra sílẹ̀ ẹjọ́ bọ. Ohun tó dá mi lójú ni ọmọ ẹlòmíràn bá bóra sílẹ̀ ẹsì jọ̀màdò. Ó kárí ọmọ bìkírán bí ìṣù èlú ọmọ atọ́jú àlejò ọmọ aládìkún tó pagún tí ò gbọdọ̀ jẹ tó fi kún tọrọ fọlágbé oníwà nínú nìyí o ọmọ èrè làpà. Ó kárí ọmọdé létí ọmọdé jèmí ọmọ abudò láàrin oko ọmọ abọ́kọ́ ẹ̀lẹ́ bí rẹ̀ ó ti rọ́jò èrè òde fáìsàn ló gbà. Ènìyàn láṣọ ènìyàn èmi tó gbọ́n ọmọ mi wọ́n ní kẹ́kọ̀ọ́ ọmọ tó ń ṣọjọ́ ìbí tòní. Wọ́n ní o ti ṣọdún èyí níwòye ọdún tí ń bọ̀ òní sóde ní àwátì lọ́lá Olúwa òní dẹ́ni tẹ̀mọ́lẹ̀. Bí wọ́n bá bí léèrè wípé tẹ̀lẹ́ni tó ń kọrin ewì yìí ẹ jẹ́ kó yé wọn pápá Olúwají yìí náà ni ọ̀dọ́mọdé akéwì ìgbà orí táráyé ń wí àjànàkú tó mi gbó títì láàjì.